funny thinker ó kì í so lórí rí ọmọ tí wọ́n bá lómi ní ọ̀sẹ̀ jáde ní àjìyàn funny thinker ìwọ ló bóde ló ń yákàyákà Ajayi Muhammad Oríyọmí Hamzat pẹ̀lú adúrú tó yọmí sínú ayé ẹ pẹ̀lú adúrú àbúrú tó ṣe fún Oríyọmí tó dẹ̀ tó kọ́ sílẹ̀ rẹ̀ tó gbọ́ wọlé bàbá aládò bó ti yẹ kó rí fún ẹnìyẹn whatever any party tí Ajayi Muhammad Oríyọmí Hamzat bá rí kọ́ lọ funny thinker sọ yẹ kó wà nínú ẹni tí ó dojú ìjà kó Oríyọmí Ajayi Muhammad Oríyọmí Hamzat ló máa darí Ọ̀yọ́ state mi sọ nípa party mo ń sọ̀rọ̀ nípa humanity àti fádùn ènìyàn nígbà tí ọ̀rọ̀ Muyideen Àgbàlá Gabriel ṣẹlẹ̀ àti pásítọ̀ Àgbàlá Gabriel ìran mùsùlùmí kankan tó lè pọ̀ lídì mi ò sí o mo tún wá ń wí láàrin ayé báyìí mi ì tẹ́ 50,000 Àgbàlá Gabriel mọ́lẹ̀ rí ẹjọ́ gbogbo ẹ̀yin olóríire ẹ̀yin alábàárẹ́kẹ́ ẹ bá mi sí fídíò yìí ẹ bá mi sí ààrẹ ẹ jẹ́ kó dọ́dọ̀ Your Excellency Alhaji Abdulrahman Oríyọmí Òkìkí ọmọ Hamzat bẹ́ẹ̀ ni kẹ́ bá mi sí fídíò yìí kó dọ́dọ̀ máa lè àfibisólóore funny thinker useless man yẹyẹ man ẹ bá mi sí ààrẹ ẹjọ́ torí tọ́lọ́wọ́ ẹ̀yin ẹ̀mọ́ lólùfẹ́ yá jẹ́ bìlọ́wọ́ sí amẹ́dẹ̀lẹ̀ gásẹ́lẹ̀ kẹ́kọ́ máa dùn ọ̀nà Òdodo TV èmi ò kí ń ba lẹ́yìn irọ́ nígbà tí ọ̀rọ̀ Muyideen Àgbàlá Gabriel ṣẹlẹ̀ àti pásítọ̀ Àgbàlá Gabriel ìran mùsùlùmí kankan tó lè pọ̀ lídì mi ò sí o mo tún wá ń wí láàrin ayé báyìí mi ì tẹ́ 50,000 Àgbàlá Gabriel mọ́lẹ̀ rí 50,000 Àgbàlá Gabriel mi ì tẹ́ mọ́lẹ̀ torí pé mo mọ̀ pé ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ láàrin pásítọ̀ Àgbàlá Gabriel tọ́lá òní bá tiẹ̀ jẹ́ láíláí ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ wà nú ni funny thinker ó kì í so lórí rí ọmọ gbogbo orin ẹ̀dá tó bá dẹ̀rọ wípé òun gbé ọpọ̀n àbò gbé òpin ẹjọ́ máa lulẹ̀ ní inshallah rahman tí wọ́n bá lómi ní ọ̀sẹ̀ jáde ní àjìyàn funny thinker ìwọ ló bóde ló ń yákàyákà Ajayi Muhammad Oríyọmí Hamzat pẹ̀lú adúrú tó yọmí sínú ayé ẹ pẹ̀lú adúrú àbúrú tó ṣe fún Oríyọmí tó dẹ̀ tó kọ́ sílẹ̀ rẹ̀ tó gbọ́ wọlé bàbá aládò bó ti yẹ kó rí fún ẹnìyẹn Ajayi Muhammad Oríyọmí Hamzat mi sọ́rí àfáà làwọn akéwàdẹ̀ kí ayé níjọ́ kìíní ànígbà Ajayi Muhammad Oríyọmí Hamzat tí lọ gbẹ ilé fúnfọ́ ní tìǹkà tí bàbá aládò nídìí mo sọ fún Oríyọmí pé máa fura o ìfura lóògùn àgbà pánsá òfura pánsá já àjà òfura àjà jẹ bó nílé ọba fúra olè ní òkò lọ you see Ọ̀ṣun state tiwa tá a wà yìí gbàgbé APC ni ó darí ẹ̀ èèyàn méjì sì kọ́ ni ó darí ẹ̀ à ń bọ̀ ní Alhaji Nurudeen Bọ́lá Oyèbámíjí new governor of 2026 gbàgbé lórí ètò ọlọ́ni yẹn but why whatever any party tí Ajayi Muhammad Oríyọmí Hamzat bá rí kọ́ lọ funny thinker sọ yẹ kó wà nínú ẹni tí ó dojú ìjà kó Oríyọmí funny thinker sọ yẹ kó wà nínú ẹni tí ó máa fa sọ àpẹẹlẹ ìyá Oríyọmí la funny thinker sọ yẹ kó wà nínú ẹni tí ó rò pé ó máa da omi àbùkù sí Ajayi Muhammad Oríyọmí Hamzat lára àfáàní àlẹ́kàìrù yẹ̀bùkọ́ wáyé tọ́lá sàmánú bíi alẹ́kàìrù yẹ̀bùkọ́ wáyé tọ́lá sàmánú bíi wá sọ ìbùlẹ̀ káìrì tààtàlà àrídìmọ́dì fúnnú wá sọ ìbùlẹ̀ káìrì tààtàlà àrídìmọ́dì fúnnú ebi ọ̀sọ̀rọ̀ nípa pátì àmọ́ tó bá mú ẹni pátì kankan present Ajayi Muhammad Oríyọmí Hamzat gẹ́gẹ́ bí gómìnà wọn inshallah Muhammad Oríyọmí ní ọ̀darí Ọ̀yọ́ state jẹ́ sòtọ́ ọ̀rọ̀ fún ẹ Ajayi Muhammad Oríyọmí Hamzat ló máa darí Ọ̀yọ́ state Ajayi Muhammad Oríyọmí Hamzat ló máa darí Ọ̀yọ́ state mi sọ nípa party mo ń sọ̀rọ̀ nípa humanity àti fádùn ènìyàn lọ́sùn state tá à ń sọ̀rọ̀ ọ̀rọ̀ party kọ́ là ń sọ humanity àti fádùn ènìyàn là ń sọ pẹ̀lú Bọ́lá Oyèbámíjí kọ̀sẹ́ńtọ́ jẹ́ gbé kẹ̀sì oyè ọmọ oyè Bọ́lá ọmọ Bọ́lá aṣíwájú ọmọ aṣíwájú bí ẹ bá gbé kẹ̀sì ó tọ̀ lọ́ lápá lọ́yọ̀ state Ajayi Muhammad Oríyọmí Hamzat ọlọ́wọ́ láyé tó sunkún dọ́dọ̀ rẹ tọ́rẹ́ rìn ọlọ́wọ́ láyé tó ti bọ́ sí òwò tó dá sọ́rọ́ ọlọ́wọ́ láyé tó wò pé
tójú ẹ̀sìn rẹ̀ ti sún tó jẹ́ pé wọ́n lè òjò kọ́rọ̀ ọlọ́run ní fi Oríyọmí Hamzat ti sẹ̀sìn ọlọ́run ní fi Oríyọmí Hamzat ti sẹ̀sìn mo sọ fún yín níjọ́ ní mo ní Ọ̀yọ́ ń pín ọ mo lẹ́yìn pọlitísà mo ní ẹ lọ pẹ́ẹ́tì Oríyọmí toríyọmí báyìí jáde ẹni pàtì tí Oríyọmí Hamzat rí oko rí bọ̀ òun ni ó wọlé o àfáà làwa o adẹ̀ ti browse fún àti gọ́ọ̀gù fún o èyí tí ó ṣẹlẹ̀ lásán wọn o fọ́nì tí ń ka ìwọ́nu ọlọ́nu ó jẹ́pọ̀ ọjà tó jẹ́ Oríyọmí Hamzat ọ̀nẹ́wó rẹ̀ ọ̀nẹ́ dúkìá rẹ̀ oògùn rẹ̀ kán bọ́ọ̀lẹ̀ nítorí rẹ̀ ó jẹ̀bi àwọn èèyàn nítorí rẹ̀ ó ṣẹ̀sìn nítorí rẹ̀ ó useless torí ó padà fi ibi sólórí ìwọ́nu ọ̀nà ẹ̀ bá ṣe eré ẹ̀ tó mú jẹ ẹnu ẹ̀ lọ́wọ́ ẹ̀ dìbò fún Oríyọmí.